Don't touch them, oh. Wahala ma lojoko. Don't touch them, oh. Urutu ma lojoko. Don't touch them, oh. Wahala be like bicycle. Kaidi ati saida. Want to today, Urutu day. Kaidi ati saida. Want to today, you jump on day. Wahala we are sokoto. Ó fẹ́ lọ ra garodo. Wọ́n máa gbá ẹmú, wọ́n lọ ẹ̀kí ẹnu tó ti dogodo. Bóyá gbóǹbẹ̀, 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 gbóǹbẹ̀. Saidi àti Saida, Saidi àti Saida, wọ́n tún ti dé, ìjọ̀gbọ́n dé. Saidi àti Saida, wọ́n tún ti dé, Urutu dé. Gbóǹbẹ̀. Don't touch them, oh. Urutu ma lojoko. Don't touch them, oh. Wahala be like bicycle. Kaidi ati Saida, want to today, Urutu day. Kaidi ati Saida, want to today, you jump on day. Wahala we are sokoto. Ó fẹ́ lọ ra garodo. Wọ́n máa gbá ẹmú, wọ́n lọ ẹ̀kí ẹnu tó ti dogodo. Bóyá gbóǹbẹ̀, 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 gbóǹbẹ̀. Fine. Jókòó. Mo máa ti rò pé bóyá òní lè wá mọ́ ni. Mi ò ní wá mọ́ kẹ́. Mọ́mì ni ọkàn ní kí sáré bá wọn ṣe one or two things tó yẹ mo fi pẹ́. Kí ni kán bẹ́ẹ̀ get? Fẹ́mi, kí ló ṣẹlẹ̀? For the past 3 months nsìn o gbé call mi, even go tún fi nọ́mbà mi sí blacklist. Kí ni mo ṣe fún ẹ? Actually, Fọlákẹ́ sọ ìkó ń ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ náà like that. Ó mọ̀, ó kàn in the past few months mo ń ṣe àwọn nǹkan kan tó dẹ̀ jẹ́ pé ó require kí n kàn wà nísìra on my own. Mo ló ṣe dáyé pé òun á pè mí ò ní gbé call and all that. Ṣùgbọ́n it's not as if pé bóyá ó ṣẹlẹ̀. After all, ṣèbí èmi náà ni mo pè ẹ́ fún ara mi pé ká pàdé. Which means pé mo ti parí nǹkan tí mo ń ṣe ni mo ṣe pé ẹ̀. Àyà mi kan tiẹ̀ já ní báyìí sí i. Ó jẹ́ pé bóyá ẹlòmíì ti gba slot mi tàbí ti gba space mi nínú heart ẹ̀. Ẹlòmíì. Is it that you or no one else? Mo ti sọ fún ẹ, I love you. Ìwọ ló gan ń ṣe báyìí fún mi. Omi ìpè ọkùnrin kankan ò tiẹ̀ sí níbẹ̀. Mo ti sọ fún ẹ, àbí tó bá sọ fún mi pé òṣèlú nìkan mo máa tún fẹ́ lómi ní chance. Ẹni tó máa lórí ò máa ní fìlà o. Ẹni tó ní fìlà ò máa lórí o. So kò tẹ́ ẹ ṣe pé until ìgbà téèyàn bá ń post ọkọ àbí post picture ìyàwó sórí Instagram àbórí social media handle wọ́n tó lè sọ pé ó love èèyàn. Wow. That's good, darling. That's good. I'm happy. See, I am back to stay. I am back for good. Obìnrin gidi ni wọ́ ẹ̀, obìnrin gidi tó lè ṣojú tó tún ṣẹ̀yìn èèyàn. No. Oh, jẹ́ kán fún ẹ ní nǹkan náà. Anything, máa jẹun sìn. Chikodi. Don't touch them, oh. Urutu ma lojoko. Don't touch them, Do oh. fast, now they come out here now. I mean, I have one time, then I have go sleep. I don't understand you. See, time don't go. Waiting now. Abeg chill o. Owó mi mo fẹ́ san now. Na my money I wan pay. If you no pay, you go make I call another person. Kí ló ń ṣẹlẹ̀ now? Relax o. If I no finish wetin I dey drink, I no dey enter. In fact, after this, I go take another black star to join am. You should take am easy. Waiting. Now because I love you. If not, in fact, now you are supposed to marry yourself. Marry wetin? Èmi kí n fẹ́ wọ ìwọ olóṣó lẹ́dàá yá mi ò ní jẹ́. Me and you na trade by barter now. Na ṣá mi ṣá o. I pay you, you service me. Pé bóyá kí no. Oh. Hello baby. Hello Adémi, báwo ló ń ṣe báyìí náà? Olóòmàdé látara mo ti ń dúró díẹ̀. Ó ṣàlẹ̀ ní pẹ́ dé. Má bínú. Actually àti round up meeting yẹn bọ̀ ó pẹ́ ká tó bẹ̀rẹ̀ ló fà.
very soon sìn yìí màmá bọ̀ nlé. Guess what? Àwọn nǹkan tó ní kí n bẹ̀rẹ̀ yẹn mo ti get ẹ̀. In fact favourite ẹ̀ gan mo ti bẹ̀rẹ̀ rà. irọ́ ni lọ́sàn-án gan-an ló máa rí súyà irọ́ ló ń pa. ó kàn fẹ́ kí inú mi dùn irọ́ ló ń pa. Gbàgbé nǹkan tí owó bá kí n rà lèèyàn kí n rà mo wá débi tán ti ń tà nítorí tiẹ̀. You know I love you. adé mi that's why I love you. ó yẹ kó mọ̀ náà mi ò fi ẹ́ ṣeré. wo nínú gbogbo ọkùnrin you are the best ọlọ́run. o ṣe síta tí mi ṣe. Tá bá ti ṣe tán sí mo ń bọ̀. All right, I love you mommy. Bye. ó ga o mami kan dey play love for this place mi ò ṣe understand ẹ̀ gan-an báwo ló ṣe ń ṣe báyìí náà. Wá kí ló ń ṣe ẹ́? What's your problem now? I don't like this clinching things you are doing o. Mo ń gbé ẹ ní pàrọ̀ dẹ̀ ń gbowó ẹ̀. So kí wá ní pé bóyá kí n má tún bá eléyìí wáìfì lélẹ́yìí o ìwọ bébì nìwọ o. No clinching o. no clinch. No clinching o no clinching o at all. Our own na lórí irọ́ o. lórí irọ́ mi. Lórí irọ́ ni o. I pay you, you service me. That's all. ọkùnrin alálùbáríkà ṣe bọ́kùnrin lélẹ́yìí. ẹ ká santi. báwo ni ọmọ dáadáa ọmọ gidi ọmọ lálùbáríkà. ọmọ tó máa kọ́ lẹ́kọ̀ọ́ tó bá ti rí ìṣesí wọn àmọ̀ kan lélẹ́yìn wọn kọ́ ó dẹ̀ gbẹ́kọ̀ọ́ kì í ṣe àwọn ọmọ ráhùn kan tó máa wò ó pé bí àwọn jiyàn lọ ṣé mi àti ẹlẹgbẹ́ ẹ wò mí ṣẹ́gbẹ́ládé wa má wọrí obìnrin ní ẹwà bá ń bẹ̀ idiot. Baby. o ti fẹ́ jáde wá ní mo ti dúró dẹ̀ sí tí o ti sùn. No, not really jare. Meeting tí mo lọ ṣe yẹn a dúró in fact ó ti sún mi I have to leave them pé ìyàwó mi ń retí mi lé my wife is waiting for me at home tó mi padà parí ẹ̀. Má bínú nǹkan tó ní kí n bẹ̀rẹ̀ ra ẹ̀ náà lélẹ̀. Mo bẹ̀rẹ̀ ra tó pọ̀ dáadáa. adé mi ní dáadáa ẹ̀ lọ́wọ́ ṣé jẹ́ ṣé wàá fi padà wọlé gbígbé máa gbé lọ́wọ́ sí àbí kí n máa gbé lọ ṣé wàá drop. Jẹ́ kí n drop ẹ̀. ẹ jọ bọ̀dá dé ẹ bá wo táìmù lọ́wọ́. sórí eléyìí tó ṣe wà ó kejì. Adébí ti bá o. Ta ló sọ fún ẹ pàdé mò ń jẹ́? Uncle ẹ má bínú nítorí pé à ń gbọ́ pọ́n pè ní Adémi ìsà. Àǹsó? ṣé wà ó kejì. fún ọkọ lọ́wọ́ ẹ̀ ò lè wo táìmù bẹ́ẹ̀. Resetting phone yẹn ó ní issue ni. ó máa ní issue náà ni. àwọn ọmọ ẹlẹ́sẹ̀ toothpick tó máa yẹ ṣoṣoṣoṣo tí mo sọ fẹ́ pa idiot kí pé kò kí n kí mi tó bá wọlé bá wọn máa gbé ó lè ní Adémi ọkọ tèmi ló ń pè Adémi ó stupid gan. mi mọ̀ pé bó ṣe road náà ni. àní kò kí mi jàre idiot ó fẹ́ wo time lọ bá wọn ẹlẹ́fẹ́ friend yìí àwọn boyfriend yìí tó ń wù sọ̀tẹ́ káàmù ó máa wo time. Turutuma lójókòó. ọkọ mi ti jẹ́ No touch them o. All love me like bicycle. Ṣáìdì àti torí ṣáìdà. gbà tí wọ́n máa sọ fún ẹ̀sìn mo máa appreciate any moment wà pẹ̀lú mi alonso mo ti jàmàlà inú mi dùn tó rò wà ń bẹ̀ if you bẹ́ẹ̀ like àmàlà o. Bọ̀ ṣó mọ̀ pé gbogbo ìgbà náà kọ́ ni mo máa ráyè láti máa gbé ẹ jáde but of course nísìn màmá wá time out of no time náà ni màmá wá time. àyè iṣẹ́ ọ̀tún àyè síta àti ọ̀tọ́lá ta ní di ọ̀tí yẹn olórí burúkú olódo ni àtọ́rí ẹ̀ burú ni sóòrí ọlá mi jókòó ní bẹ́ẹ̀ dá mi sọ́kọ mi lára ni ẹbí ó fi ọkọ mi ṣeré wá apologize fún ọlá mi gbogbo yẹn ń dúró tó ń wò mí múgùn. ọkùnrin ẹ má bínú o. kí ló dé iléeṣẹ́ ìnìkan lẹ wà ní ilé ni ẹ dẹ̀ máa oppress wa. ó máa sọ ìbò oppress. Àbáládé Suyan. aládé chicken. àwọn ṣaládé suya ọlá mi làwọn. ẹ pẹ̀lẹ́ bọ̀dà wọ́n ti ṣí gbámọ́ yìí náà lórí. ọ̀tọ̀ láládé súyà ọ̀tọ̀ nífẹ̀ẹ́ mi ọ̀tọ̀ ní kinní kan ayọ̀ mi tún lélẹ̀ ọlá mi tún lélẹ̀ adé ti ṣíbọ́ adé ti wàjà. mo lè pe bébí mi láyọ̀ mo lè pe aládé súyà mo lè pe ní ọlá mi anything mo lè pe ẹ̀ náà àbí bébí mi ṣé mi ò lè pe lẹ́ni tì mí. My friend, will you keep quiet? ẹ̀yin obìnrin ẹ̀ lọ́rùn o so ẹni tó bá ń gbọ́ tó ń sọ pé ọlá mi wọ́n máa rò pé mi nìkan lọ́lá ẹ̀ àṣẹ àwa ọlá ẹ̀ ti ẹ̀ pọ̀. Can you imagine? orúkọ ẹ pọ̀ láyà mi orúkọ ẹ pọ̀ ní máa. wọ́n ti sọ pé tó máa gbé yín sórí bẹ́ẹ̀dì ẹ máa jábọ́ gbẹ̀yìn èmi aládé súyà. bébí wà á jẹ́ ìjọba yẹn. All love me like bicycle. Ṣáìdì àti ṣáìdà.